ọ̀tá bá pọ̀ jù tí wọ́n fẹ́ kó rọ́nà lọ tó bá mú àyà kan tó wá fi ó kọ ara rẹ̀ síbẹ̀ tó wá ju ó kọ ń sí inú ilé yìí níbi inú ilé kan yìí àyà rẹ̀ ó ti kọ́ ó wá fi ó kọ rẹ̀ sínú bẹ̀ Allahu Akbar tẹ̀jẹ̀ jà ọ̀dẹ́ Ayatul Kursi Ayatul Kursi òun ló tóbi jù ní Al-Qur'an tó bá wá débi gbogbo mímù tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó kọ̀ rẹ̀ wá jù sínú ẹ̀ ó wà lọ jù sínú ilé kan tó bá tóbi báyìí àṣẹ tí gbogbo yìí kan fi parapọ̀ tí wọ́n fi mọ́lé gbogbo èèyàn ní ó parapọ̀ ní wọ́n bá tẹ̀lé ọ̀ka torí gbogbo àyà tí ń bẹnu Kùránì ní tẹríba fún Ayatul Kursi. ẹlẹ́ẹ̀kejì tí wọ́n bá ní ọ́ la tó ti dẹ́ni ẹ̀ mọ̀ pé nìyí ní nímí la àfa wọ́n tún dá padà náà ni àyà kan ṣoṣo lòun náà tó bá lò ní rọ́nà lọ ìwọ lọ tún parí ẹ̀ jù sílé kan òun náà ní lọ tó bá fẹ́ kọ́ lọ́n ṣe gbogbo nǹkan rọ̀ kó fún ọ kó gánú ayé kó fẹ́ káwọn èèyàn parapọ̀ kí wọ́n sí ọ lóore Suratul Fatiha mímù 12 ní bẹ́ẹ̀ ní Suratul Fatiha gbogbo kọ rẹ ló wà fi sínú mímù 12 tó bá jù sínú ilé kan gbogbo ntọ́lọ̀ ń dá ni wọ́n parapọ̀ wọ́n mọ̀ sí ọ lóore gbogbo wọn tó ń ṣàṣetì látijọ́ ètò láṣeyọrí ọlọ́run kó wọlá gbogbo jámíù rẹ̀ tí ń bẹ nínú Al-Qur'ani tó fi ní kí nǹkan parapọ̀ kí wọ́n mọ ilé yìí ọmọ aráyé ó parapọ̀ wọ́n ṣe ọ lóore gbogbo àwọn aráyé mo ní ọlọ́run ó di kí wọ́n parapọ̀ kí wọ́n ṣe ọ lóore bí kan ṣe parapọ̀ tí wọ́n mọ ilé tó ga tó eléyìí tí atẹ́gùn kan lè wó ṣubú mọ́ àfẹni tó bá mọ̀ wúlò rẹ̀ tó bá mú báyìí tó bá fẹ́ lò lọ hàn Suratul Fatiha mímù tí ń bẹnu Fatiha ní kán bọ́ hàn Fatiha 7 sínú tákàdá àṣírí ń bẹ o àjò wà o tí ò bá sí àjò ni ọlọ́run ò ní sọ fún Musa kó lọ mú màálù láàrin àwọn ọmọ Ísírẹ́lì kí lọ́lọ́run fẹ́ ṣe tí ó lè ṣe nígbà tí wọ́n wá ẹni tó kú tó fi sọ wọn pé ẹ lọ wá màálù wọ́n dààmú wọ́n wá màálù lọ́jọ́ náà sọlọ́run ò lè dá ṣẹṣẹ láì rí màálù ni àmọ́ fẹ́ kàn mọ̀ pé àjò wà wò ó tó bá fẹ́ kí wọ́n gba ayé kọ́lọ́run tẹrí wọn bá fún ọ tó fi rí ohun tiẹ̀ náà sí nírọ̀rùn ilé Suratul Fatiha ní kí wọ́n bọ̀ hàn ní tákàdá white mímú bẹ̀ wọ́n mọ̀ bùn lójú ó kọ̀ rẹ̀ àtọkọ̀yà rẹ̀ tó bí ọ ní ó wà ń bẹ̀ àníyàn tó bá fẹ́ dà inú ilé kan tó bá tóbi báyìí tó ti di ilé tẹ́yẹ ibẹ̀ wọ́n máa ń jù sí wọ́n ní ó kọ̀ǹtró ayé wọn ní kọ̀ǹtró rẹ̀ mọ́ Fatiha ní ojú nǹkan sọ pé Ọlọ́run dákun wọlá àmì rẹ̀ ti bẹ lára ilé kan tó fi tó báyìí mọ́sá jẹ́ kẹ́mi náà láṣeyọrí nínú ayé àṣeyọrí ni mo tọrọ kí n má ṣe àṣetì mọ́. Alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم share ko like 090 11 66 27 24 Assalamu alaikum.